Everyone jacket we táwọn tẹ ìta fún. Ó wá pé 5,000 naira. But to máa gbé dé wọ́n kó àwọn wèrè sọ̀rọ̀. Mi men to rán wọn ṣe. Hey, sorry if you no understand Yoruba. Now, one slave queen be this, we go hotel, we go order food of 5,000 naira. And when they go bring the food come, waiting she see. Now, all those yama where they dey salad, cucumber and all those things. And she dey complain, say, waiting now, hotel, waiting, I order for 5,000 naira. You no give me better food. Rice where I order, where I suppose chop well. E no dey. See all this nonsense wey you pack for me. Okay. When I dey go, I go carry spoon and plate and everything. I go carry and comot. Shey you think say you wise ni? Náà lẹ rí un. Yoruba report náà ni bẹ́ẹ̀ bá gbọ́ Gẹ̀ẹ́sì dáadáa. Ntí arábìnrin yìí ń sọ ni pé òun ó jí síbí. Òun ò tún wá ní jí síbí nìkan, òun ó tún jí àwo tí wọ́n fi sáàfù òun lóúnjẹ. Àti kí tún ni àtọ̀bẹ́ wèrè tí wọ́n fi ní kó máa fi gé nkìnní pé sórí yín burú ni nǹkan yín lẹ́kọ̀ọ́. Ẹ wo bẹ́ẹ̀ bá ti ń wáyàwó yín tí wọ́n bá ilé dé mọ́lẹ̀ sóòtẹ́ẹ̀lì gan pé ó jí nǹkan. Ẹ yá mọ bí ẹ wá sí o. Yorùbá report náà ni ẹ lẹ́ńbẹ̀wẹ̀ máa tẹ̀lé wa káàkiri. Rice mo fẹ́ jẹ wọn gan wá kéré. Rice kékeré tó bù sí. Kò ṣẹjọ́ wọn. Ó máa jọ wọ́n lójú pé tí bá jẹ wọn tọ́gọ mi ní máa wò lẹ̀. Mi ní mú ṣíbí gan lẹ̀ wèrè ọbẹ̀ wèrè tó fi sí gan mi ní mọ́lẹ̀.